ọ̀rọ̀ mi ò pọ̀lọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde October 1st ẹ jẹ́ ká support Sunday Igboho sir ẹ jẹ́ ká lead protest fún àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Oduduwa nation àsìkò ti tó ẹ jẹ́ ká gbára wálẹ̀ káwa náà dá dúró ìṣọwọ́ tó fi mú wa sílẹ̀ ẹrú yìí ó ti pọ̀ jù àsìkò ti tó ẹ jẹ́ kán fi wá sílẹ̀ ẹ jẹ́ ká support ara wa ẹ jẹ́ kí mọ̀ wá ṣọ̀kan ṣẹ gbọ́ àwa yìí ti lọ ọ̀rọ̀ yìí kan ju ẹ mọ̀ pé àwọn bàbá yìí wọ́n ti dàgbà ni wọ́n ti lọ mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá kan wà especially nínú àwọn olóṣèlú wa tí wọ́n ní fẹ́ jẹ́ kíkì níyẹn ṣe tó rán mọ̀ pé àwọn jẹ London òṣèlú wọ́n fẹ́ mọ̀ control wa kọ́ mọ̀ darí wa bó ṣe wù wọ́n tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀tọ́ aráàlú fọ́mọ ìlú àsìkò ti tó ẹ jẹ́ kan sí wa sílẹ̀ ẹ jẹ́ ká support èyí ọ̀rọ̀ mẹ́ta tí mo kàn fẹ́ sọ ni pé ọmọ onímọ́tò tán bá ránṣẹ́ rú wípé kẹ́kọ̀ọ́ kún ọ síta tán fún yín lówó pé kẹ́ lọ́ máa àtàkì àwọn èèyàn fáwọn protest rántí o pọ́mọ Yorùbá níwọ náà o ilẹ̀ Yorùbá ló wà o oní fámìlì ilẹ̀ Yorùbá o ìkíní ìwọ ọmọ gbòòrò tán bá kóbọn náà lè lọ́wọ́ pé kẹ́ lọ́ máa àtàkì àwọn èèyàn fún protest tó rán mọ̀ pé ọlọ́pàá ò lè dá sí mélòó làwọn ọlọ́pàá tí bá ṣe yúnífọ́ọ̀mù tó ń bẹ lọ́rùn wọn táwọn èèyàn respect Nàìjíríà ìwọ ọmọ gbòòrò náà tán bá kóbọn lé lọ́wọ́ tó gbowó bọ̀bẹ̀ tó wá fẹ́ràn ìwọ náà rántí pọ́mọ Yorùbá ní ẹ o Oòduà ó mọ ilẹ̀ Yorùbá ó mú ọ o ilẹ̀ Yorùbá ó mú ọ tó bá ṣiṣẹ́ gbà tó gbaṣẹ́ dé tòrutòru tó mọṣẹ́ kọ̀ sọmọ pé Yorùbá náà ló máa ń pa lóore pé àìmọṣẹ́ kọ̀ orógùn ló máa ń mú kó torí bomi gbígbóná. lẹ́yìn ẹ̀ ìwọ ọlọ́pàá tó jọ ọmọ Yorùbá náà tó wà nílẹ̀ Yorùbá ó sọ ọmọ Yorùbá o ó sọ ọmọ Ìgbò ó sọ ọmọ Haúsá o tó wà nílẹ̀ Yorùbá tọmọ Yorùbá fẹ́ béèrè fẹ́ tọ́ wọn fún protest pé ká dá dúró tó wá jẹ́ pé wọ́n yẹn náà wá kó bọ́n lé lọ́wọ́ pé kò lọ́mọ pọ̀ṣù ìwọ náà ronú ilẹ̀ Yorùbá ló wà o ẹ̀tọ́ wa là ń béèrè fún o kì í sọ̀rọ̀ wọ́ o peace rally la pè peace rally ẹ gbọ́ peace rally kóníkálukú béèrè fẹ́ tọ́ ẹ̀ adẹ̀ lẹ́tọ̀ọ́ tó rọ̀ ọmọ Nàìjíríà gbogbo wa lẹ́tọ̀ọ́ láti béèrè fún nǹkan tó bá wù wá kò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jẹ́ ká ronú wa ẹ má jẹ́ kán lò wá lòkulò mọ́ àsìkò ti tó ẹ jẹ́ ká gbára wálẹ̀ àwa youth Nàìjíríà àsìkò ti tó fún wa ẹ jẹ́ ká ronú wa sẹ́ táwo bá gbára wa ta ló tún fẹ́ gbára wa lọ́wọ́ àwọn pípù yìí kí ló dé tọ́mẹlẹ́rán ilẹ̀ Yorùbá wá ń jẹ gungun ẹ wo gbogbo pósì tó wà nílẹ̀ Yorùbá náà pósì wo lọmọ Yorùbá wà tó lẹ́nu ẹ tó jẹ́ vice president gan tó wà ń bẹ̀ gan Ọ̀ṣínbàjò is like mo sọ̀rọ̀ láti sọ just like a figurehead wọ́n kàn fi wọ́n dí gẹ̀rọ síbẹ̀ wọ́n lè sọ̀rọ̀ bó ṣe yẹ àṣẹ vice wọ́n lè take over bó ṣe yẹ àṣẹ vice ìgbà tí bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀ ṣé wọ́n ń gbéjọba lẹ̀ fún vice wọn ni bí gbogbo isu yẹn la mọ̀ bá tẹ kéré gbogbo ẹ̀ pátápátá la mọ̀ àsìkò tí tó ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ ẹ jẹ́ ká support ká jáde kóníkálukú jáde Sunday lórúkọ tèmi náà Ọ̀ṣun state ni mo ti wá kóníkálukú jáde fún protest October 1st ìwọ ọmọ ọlọ́pàá ìwọ ọmọ ìgboro ìwọ onímọ́tò táwọn Tinubu sọ́rí o àwọn leader wa tán bá ti gbéṣẹ́ ẹrú fún ẹ ronú ẹ kó fi tọmọ jẹ o gbọ́ rally tá fẹ́ jáde fún kì í ṣe fún tẹnìkan ò kì í fẹ́ ṣe fún rally òṣèlú rally fún ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire o gbọ́ kó o la etí ẹ gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ẹ má lọ trespass o àwọn òbájá wa o peace rally la pé o ẹ̀tọ́ wa la fẹ́ béèrè fún o ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa kó ní kálukú ṣe tiẹ̀ kẹ̀dẹ̀ pin bó ṣe yẹ wọ́ọ́rọ́wọ́ ṣíkè náà tí ó sì já kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mi lópin.